kò sí tó ń jẹ́ Yorùbá ṣé Ilé Ifẹ̀ ni wọ́n wá dé sí nígbà tó ń bọ̀. Yorùbá tí gbogbo wa ń jẹ́ lónìí ló bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ló bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá mi bọ̀ láti apá kìíní, apá kejì títí dé apá kẹta náà ni a fẹ́ mọra mẹ́nu báyìí pé kí ló ń ṣẹlẹ̀ láfíríkà títí dé Ilé Ifẹ̀. Orúkọ tèmi ni Abbas Taiwo dáhùn yín mọ̀ sí Òtítọ́lẹ̀. Bá mi follow page Òtítọ́lẹ̀ Yorùbá TV. Ṣẹ́rí tẹ́yìn kan máa fẹ́ sọ̀tàn ìtàn Ilé Ifẹ̀ fún ọ, kọ́kọ́ bi léèrè pé kí ló ń ṣẹlẹ̀ láfíríkà, báwo ni Lámúrúdù ṣe jẹ́, tó ń pè ní bàbá Odùduwà, gbóná tí ń bọ̀, bọ́ọ̀rìn ìrìn àjò náà ṣe jẹ́ kó tó wá máa sọ̀tàn inú ilé fún ọ. Kọ́kọ́ máa sọ̀tàn lórí ìfẹ́ inú ilé, ní tó ń ṣẹlẹ̀ nínú ilé nìkan fún ọ, kí ló ń ṣẹlẹ̀ níta ìtàn kó tó di pé wọ́n ní ijó téèyàn òjò nínú téèyàn òjò ń ta tí ò níyì nínú ilé àti kọ́kọ́ jò, kí ló ń ṣẹlẹ̀ níta gangan tó fẹ́ bọ́ sí láti ọkọ̀ lọ jójó òun. Ó kọ́kọ́ yọjú wò ta pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀, tó bá ti wá mọ̀ ẹ̀hẹ́n you are free to go. Now ṣẹ́rí mi ló ṣe ń mẹ́nu bà oríṣiríṣi àwọn ìlú tí mò ń dárúkọ tó pé àwọn ìlú yẹn náà ti wà, mo dẹ̀ ń sọ pé Ilé Ifẹ̀ náà ti wà láti ìgbà tí àwọn ìlú náà ti wà. Kò kàn ṣe pé ẹgbà tán tẹ̀wọ̀n rọ̀ wá jìgà náà wá tẹ̀lé Ifẹ̀, àbí kẹ́ni kí wọ́n sọ fún wa pé bàbá òun ẹni mìíràn yóò mọ sọ̀tọ̀ yóò nìkẹ́ bàbá òun kàn jẹsẹ̀ mọ́lẹ̀ gbì, bàbá òun bá wọlẹ̀ tó máa sọ pé ọba wàjà nílẹ̀ Yorùbá sórí sílì ni ọba wọ̀ lọ ni. No, wọ́n fi ń pọ́n ọba lé ni pé ọba wàjà yín ni pé ọba papòdà, ọba ti kú. Kì í sọ pé ọba ti kú nílẹ̀ Yorùbá, ọba wàjà ni. Apá kẹta náà la fẹ́ bọ́ sí yìí, ẹ máa farabalẹ̀ kẹ́ máa gbọ́. Bẹ́ẹ̀ follow page Òtítọ́lẹ̀ Yorùbá TV lórí YouTube àbórí TikTok Òtítọ́lẹ̀ Yorùbá TV. Àwọn èèyàn mọ ìtàn, wọ́n sì mọ nípa ẹni tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà dáadáa. Gbogbo àwọn ọ̀tàn tá à ń sọ lónìí, àwọn òyìnbó ti ṣèwádìí lórí ẹ̀tàn ti kọ́lẹ̀. Bó bá dé Google tó bá ṣáàṣì ẹ̀ ó bá ń bẹ̀, ṣùgbọ́n àtúnṣe rẹ̀ bó ló ṣe rí la lè máa ṣe lórí ẹ̀ ní kì í ṣe pé ò mọ tó ń sọ kọ́. Tó bá dénú oríṣiríṣi ìwé oríṣiríṣi tó lọ́wọ́ ìwé Reverend Samuel Johnson, ó bò oríṣiríṣi ń bẹ̀ tó náà ti sọ pé èèyàn ó sọ bí ìran Yorùbá ṣe jẹ́, tó sọ pé bí oríṣiríṣi ìwé ló ti bá ẹnu mi kọ́ ló ti kọ́kọ́ gbọ́ àbí ló ti kọ́kọ́ bá pàdé. Ẹ jẹ́ káwa náà tẹ̀síwájú nínú ìwádìí ni, kì í ṣe káwa máa búra pé ilé ẹ̀kọ́ mọ́ ti ń sọ, ẹ jẹ́ àgbọ̀n tí ń wí. Tó bá ṣàjèjì nínú làákàyè rẹ, dárò pé ṣó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀, àbójú bẹ́ẹ̀ lọ. Ẹ̀bẹ̀ láti bí nílẹ̀ Yorùbá, orílẹ̀ la ní, kò sí tó ń jẹ́ Yorùbá. Ní ohun kankan tó pawọ́pọ̀ tó ń jẹ́ Yorùbá bí kò ṣe orílẹ̀. Orílẹ̀ Ẹ̀gbá ń jẹ́ orílẹ̀ Ẹ̀gbá, àwọn Ìjẹ̀bú ń jẹ́ orílẹ̀ Ìjẹ̀bú, orílẹ̀ Èkìtì, orílẹ̀ àwọn Ìgbómìnà, orílẹ̀ Ìgbómìnà, orílẹ̀ Ifẹ̀ bí gbogbo wa ṣe wà nù, tí gbogbo wa sì nígbàgbọ́ pé Ilé Ifẹ̀ ni gbogbo wa ti wá. Kò síbi kankan tó ń jẹ́ orílẹ̀ Yorùbá, kò sí. Nínú ìwé kan tí Captain Clapperton tó kọ nígbà tó ń ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Áfíríkà ní 1829 ló kọ ìwé náà 1829, ó wà nínú ìwé Captain Clapperton, Narrative of Travels and Discover in Northern and Central of Africa. Nínú ìwé Captain Clapperton 1829 ni wọ́n publish ìwé náà. Jẹ́rìí kó tó di pé gbogbo wa ń jẹ́ Yorùbá, ìran Akú ni à ń jẹ́, ìran Akú là ń jẹ́. Kò sí ìran kankan tó ń jẹ́ ìran Yorùbá, ọmọ Yorùbá pátápátá ni gbogbo wa. Ìran Akú là ń jẹ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá fẹ́ kíra wa nílẹ̀ Yorùbá ní akú ojúmọ́, akú òwúrọ̀, akú àjálẹ́, akú ìyálẹ̀ta, akú dédé àsìkò yìí tí à ń pè ní ẹkú àárọ̀, ẹkáàárọ̀, ẹkálẹ́, ẹkásán, tó ń ṣe ẹká, akú ni à ń kíra wa, wọ́n máa ń pè wá ní ìran Akú. Ní ìran tán máa ń pe ìran Yorùbá, ohun tó bá kọ́mọ̀ nínú èdè náà fi máa ń pe irú ìran bẹ́ẹ̀ ní ìran Akú. Ní gbogbo àwọn ta nígbàgbọ́ pé Ilé Ifẹ̀ láti wá, gbogbo àwọn Ìgbò, àwọn Ìjẹ̀bú, Ẹ̀gbá, gbogbo apápátá ìran Akú ló kò lè má hàn nínú. Ìwọ náà mọ̀ pé wàá ti sọ láàárọ̀ ẹ̀ pé wàá kí ẹnìkan àbí kejì pé ẹ káàárọ̀ láàárọ̀ ẹ̀, which is akú òwúrọ̀ la máa ń wí nílẹ̀. Òtù Ifẹ̀, akú ojúmọ́, òtù kú ojúmọ́ gbogbo ọmọ Òtù Ifẹ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa gbogbo ọmọ Òtù Ifẹ̀, àpapọ̀ gbogbo àwọn tó ti Ilé Ifẹ̀ jáde là ń kí pé akú ojúmọ́ gbogbo ọmọ Òtù Ifẹ̀. Ìran Akú, ìran Òtù ní ìran wa.
àwọn Yorùbá Ọ̀yọ́ nìkan ni wọ́n fi Yorùbá pè. Yorùbá tí gbogbo wa ń jẹ́ lónìí ló bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ló bí ọ̀pọ̀lọpọ̀ ìtàn nílẹ̀ Yorùbá tí gbogbo wa fi ń rò pé wọ́n máa sọ pé Aláàfin Ọ̀yọ́ àti Ọbábáwọ̀ onírìṣà, Aláàfin olórí aládé nílẹ̀ Yorùbá onírìṣà kì í báyìí ló ṣe jẹ́ tó máa ń sọ orúkọ Yorùbá gangan ló fa sọ́ọ̀sì gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Látàrí pé àwọn kan nígbàgbọ́ pé Yorùbá ìlú Mẹ́kà láti wá, ìran Yáríbá ni wá náà fi ń pè wá ní Yorùbá tó jẹ́ ọmọ Odùduwà nígbà tó ń bọ̀ láti ìlú Mẹ́kà lóhun tí wọ́n lé kúrò ńbẹ̀ ló fi wá sápá sàlẹ̀ ló fi ṣe báyìí tó ń lè túmọ̀ sí pé ẹ̀yà tó ti gbà sí Yorùbá ti hàn nínú tí gbogbo wa ń jẹ́ lónìí yẹn ló fa gbogbo rògbòdì ó kún ara rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrè lónìí. Tí ò bá rí bẹ́ẹ̀ sọ fún mi pé kò rí bẹ́ẹ̀. Lọ́wọ́ nínú ìwé N.A. Fádípẹ̀ tí wọ́n pe ìwé náà ní Sociology of the Yoruba, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti yànnàná síbẹ̀. Ó rí nínú lọ́wọ́ page chapter 2 page 31 wàá bá níbẹ̀. Bí òun náà mo gbé sókè fídíò yìí wo òun náà ka tó wà nísàlẹ̀ yìí page yẹn ká wá ṣàlàyé fúnra wa lẹ́yọ kọ̀ọ̀kan. Kahan tẹ́ ń wo èyí tí wọ́n kọ sínú ìwé náà. Kahan jẹ́ ọmọ Noah. Nínú ọmọ Noah ni Kahan wà. Bá lọ wo Genesis 9 verse 29 wọ́n sọ̀rọ̀ nípa Kahan àti Noah dáadáa. Ẹ lọ wo nínú Bible ó wà ń bẹ̀. Kò sí bá ṣe ní máa yà sínú àwọn ìwé náà lẹ́kọ̀ọ̀kan láti máa fi di ọ̀rọ̀ múlẹ̀. Àwọn ìran Namrud náà lòun náà tí ń ṣe Nimrod ní Kahan táwọn yìí náà wọ́n sì gbà láti gbogbo wọn ti wá mọ́ sọ fún wa pé Mesopotamia ni orúkọ ìlú náà ń gbà ní kó tó di Iraq lónìí. Lọ́wọ́ part 1 àti part 2 mọ̀tàǹbà bọ̀ yìí tán wá lé wá sísàlẹ̀ tí àwọn ọmọ Katan kọ́nà sọ pé wọ́n lé wọn kúrò ńbẹ̀ tán fi wá sí apá Áfíríkà. ṣé ń gbọ́ náà fi wá sí apá ilẹ̀ Áfíríkà. Nígbà tí wọ́n dápa ilẹ̀ Áfíríkà wọ́n sọ pé ṣé Ilé-Ifẹ̀ ni wọ́n wá dé sí nígbà tó ń bọ̀, ṣé Ilé-Ifẹ̀ ni wọ́n dé sàṣì sọ fún wa pé Ilé-Ifẹ̀ ti ń bẹ láti ayé Noah, Ilé-Ifẹ̀ náà ti ń exist. Bí ó bá rí bẹ́ẹ̀ ọkọ̀ Noah tán kàn nígbà tọkọ̀ Noah tí ó fẹ́ tó foyí tí wọ́n táwọn káwọn yẹn wá bẹ̀ omi tó payé rẹ́gbà náà dé Ilé-Ifẹ̀ mò ń bọ̀ ń bẹ̀ tó bá yá ó dé Ilé-Ifẹ̀. Ṣé wá rí àwọn ẹ̀yà yìí náà ń pè ní ẹ̀yà Yáríbà tó ń pè ẹ̀yà Yáríbà yìí àwọn ni wọ́n wá ń bọ̀ títí tí wọ́n fi débi táwọn náà tẹ̀dó sí ní Áfíríkà. Wọ́n kọ́kọ́ sọ pé wọ́n dé sí Sudan, láti Sudan wọ́n ń fi àwọn èèyàn wọn síbẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan. Nígbà tán kúrò ní Sudan wọ́n ń dóríṣiríṣi àwọn ìlú tó bá ti ń dé ni wọ́n ń fi àwọn ẹ̀yà wọn sí títí tán fi dé bóyá tó ń fẹ́ sọ fún wa pé tán fi dé Ilé-Ifẹ̀ àbí mi ò nígbàgbọ́ pé tán fi dé Ilé-Ifẹ̀. Now nígbà tí Captain Clapperton tó ń ṣe ìwádìí bọ̀ nígbà tó náà wà ń tọ Áfíríkà káàkiri ló sọ pé àwọn ẹ̀yà tóun bá pàdé àwọn ẹ̀yà yẹn jẹ́ àwọn ẹ̀yà Yáríbà òun ti bá wọn pàdé níwájú nígbà tó dọ́dọ̀ Sultan Bello Sokoto. Ni mo sọ fún wa pé Ọ̀yọ́ ọ̀gbà náà ó súnmọ́ apalẹ̀ àwọn Haúsá dáadáa. Ni wọ́n sọ fún pé àwọn ẹ̀yà tí òun náà ti gbórúkọ àwọn ẹ̀yà rí nígbà tóun bọ́ ti sọ fún pé àwọn ẹ̀yà Yáríbà. Sultan Bello Sokoto ló máa ń pe Yorùbá ló máa ń pe àwọn Haúsá náà ń pè wá ní Yorùbá, àwọn ẹ̀yà tiwa ní Yorùbá. Bàtí Captain Clapperton náà tó náà gba ìtàn lẹ́nu Sultan Bello Sokoto ó ní ẹ̀yà Yorùbá ní ẹ̀yà tí ẹ̀ ń wò yẹn o. Ó dẹ̀ sọ̀túnmọ́ rẹ̀ fún ẹ̀yà tó lọ́pọlọ tó sì ní làákàyè là ń pè ní ẹ̀yà Yorùbá. So ó ti wá jọra àwọn ẹ̀yà Yáríbà àti ẹ̀yà Yorùbá tí Sultan Sokoto tó sọ fún Captain Clapperton. Ìlú wa fà á tí wọn àyàn fi ń kọ ìtàn pé ilẹ̀ yìí tán fi ń pe Yorùbá Ọ̀yọ́ ní Yorùbá. Ọ̀yọ́ nìkan náà máa ń pè ní ẹ̀yà Yorùbá. Ìsọ pé ẹ̀yà Ọ̀yọ́ pé Sudan náà ti wá, ìsọ pé fún wa pé àwọn náà ẹ̀yà Lámúrúdù ni wọ́n, torí pé Ọ̀yọ́ náà ti ń bẹ lára orílẹ̀ Ilé-Ifẹ̀ ó tó di pé àwọn ti Ọ̀yọ́ sí ẹ̀ ti pẹ́. Àwọn náà ẹlẹ́sìn máa rí ẹlẹ́yọ̀ ẹyẹ Ọ̀yọ́ oríṣiríṣi lọ́yọ́ náà ti jẹ́ kán tó máa jẹ́ Ọ̀yọ́ Yorùbá Ọ̀yọ́
Yorùbá Ọ̀yọ́ ni àwọn clapperton fi ń pe Ọ̀yọ́ tán sì fi ní tí Sultan Bello Sokoto náà fi máa ń pe Ọ̀yọ́ pé Yorùbá ọ̀tọ̀ ní Yáríbà tán fi ń pè wọ́n. Wọ́n yí padà tán tó sọ di Ọ̀yọ́ ló fi di Ọ̀yọ́ Yorùbá. Ìgbà tí agbára bọ́ sí ọwọ́ Ọ̀yọ́ tí ó di pé Ọ̀yọ́ gbò tọ́rọ̀ bẹ̀rẹ̀ sí ní pàṣẹ káàkiri tí ogun bẹ̀ nílẹ̀ Yorùbá tààràtààrà. Orúkọ yìí ti wá gbajúmọ̀, orúkọ yẹn ti lọ fáàgán, ó ti gbajúmọ̀. Wọ́n fi wá gbogbo wa ní kíni o, ọmọ Yorùbá, ìran Yorùbá, Yorùbá, Yorùbá. Bí kò ṣe ìran akú ni ó yẹ kí ìran wa gan máa jẹ́ látàdí bá a ṣe ń kíra wa. Ẹ jẹ́ kí n gbọ́dọ̀ lè pé kí ni ìtumọ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ló da ìtàn rú, ló fẹ́ jẹ́ kí ìtàn mọ́ wọ́ làyàn fi máa ń sọ̀tàn nù ilé tí wọ́n kì í fẹ́ sọ ìta báwo ló ṣe ń rí, báwo ló ṣe ń bọ̀ láti ìta gangan. Ìran Ọ̀yọ́ wọn kì í ṣe ìran mi o, bí kò ṣe ìran araran Ilé-Ifẹ̀ ní Ọ̀yọ́ náà wà. tá bá ń sọ pa àwọn Tápà, Núpè nǹkankan so ó ṣeé ṣe kí àwọn ẹ̀yà tó ń bọ̀ yìí láti Sudan kankan kan dé àwọn apá abẹ náà kan fi àwọn èèyàn wọn bẹ, ó ṣeé ṣe bẹ́ẹ̀. Bí wọ́n ṣe kán dé Ọ̀yọ́ kán fi àwọn ẹ̀yà wọn bẹ̀ látàrí wọ́n sákò níbì kan wọ́n ń bọ̀. O ò lè débì kan kó mọ́ bá àyàn kankan bẹ̀ bí iṣẹ́ ẹranko ó bà ń bẹ̀. Mo ń bọ̀ kí wọ́n sọ fún wa, kí wọ́n sọ fact kan fún wa nípa ọmọ ẹ̀dá ènìyàn tí kò bá wá rí bẹ́ẹ̀ ẹ já mi pé kò rí bẹ́ẹ̀. Apá kẹrin àbí kí n bọ́ sínú ìtàn tó ń ṣẹlẹ̀ nínú Ilé-Ifẹ̀, bí ìtàn ṣe jẹ́ ká bọ́ sí ìtàn Ilé-Ifẹ̀ ká máa sọ bọ̀ Ọ̀yọ́ bá ń ṣe jẹ́ nǹkan ká máa bá bọ̀ bẹ́ẹ̀ ní apá kẹrin. Ẹ bá mi drop sórí abẹ́ comment section yìí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ká máa continue àbí ká ṣe ìdáná dúró báyìí ná. Abbas Taiwo Hassan ló kọ tèmi táwọn yẹn mọ̀ sí ojú tó lé mi jẹ́ kó yẹ pé Ilé-Ifẹ̀ ti wà tipẹ́tipẹ́ o.